Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Ní inú àwọn fọ́nrán tí mo fi léde tẹ́lẹ̀, mo sọ fún wa ní oríṣiríṣi ẹ̀rọ àti àwọn nǹkan tí a máa ń lò nínú ẹ̀rọ. Mo dẹ̀ ṣàlàyé àwọn nǹkan mẹ́ta tó ṣe kókó, eléyìí tó ń ṣe voltage, current àti resistance. Àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe kókó tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀rọ ní ṣíṣe. Ní èní mo máa kọ́ wa, a máa bẹ̀rẹ̀ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní practical. A máa ṣe bí wọ́n ṣe ń ṣe, ṣùgbọ́n ká tó ṣe yẹn ó láwọn kankan tó máa ń pè ní prototyping, bí àfarajọ. Kì í ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe gangan, ṣùgbọ́n ẹ fẹ́ yẹ̀wò bóyá yóò ṣe é ṣe. Torí ẹ̀ ni mo ṣe mú software yìí wá tí wọ́n ń pè ní Proteus Design Suite. Iṣẹ́ tiẹ̀ ni pé lórí ẹ̀ lẹ ti máa tò gbogbo nǹkan tẹ́ fẹ́ tò papọ̀. Tẹ́ bá ti tò tó bá ti ṣiṣẹ́, ó dá mi lójú pé tẹ́ bá gbé dé ojú ayé ó máa ṣiṣẹ́ náà. Òun ó máa kọ́ wa bí a ti ń lò àti bí a ṣe máa ń lò wọ́n láti fi ṣe àfarajọ ẹ̀rọ kó tó di pé a wá gbé ẹ̀rọ náà jáde. Ẹ máa bá mi ká lọ. Kí dẹ̀ ní iṣẹ́ software yìí? Ó ní àwọn olóyìnbó ń pè nǹkan ní prototyping, bí àfarajọ. Tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀, tẹ́ bá ti ṣí software yìí, ẹ máa wá lọ sí ibi yìí, wọ́n ń pè ní schematic capture. Tẹ́ bá ti tẹ̀, á ṣí schematic capture fún yín. Kí dẹ̀ ní schematics ní ẹ̀rọ? Schematics túmọ̀ sí àwọn ipa tí ẹ̀rọ yín máa tọ̀. Ìyẹn ni bí ìlànà. Àwọn tó ń kọ́lé, ó lè kà tí wọ́n ń pè ní foundation. Tí wọ́n bá ti ṣe, tí wọ́n mọ yípo, wọ́n á máa tò bílọ̀kù lé lórí. Bí wọ́n bá ṣe ń tò yẹn ló máa fún wọn ní bí ìlànà, bí guidelines fún wọn. Òun náà ni schematic dá lórí nínú ẹ̀rọ. Ìyẹn ni bí guideline, àwọn ọ̀nà tẹ́ máa gbà láti lè fi ṣe nǹkan tí ẹ fẹ́ ṣe. Ní báyìí wọ́n máa ṣàlàyé àwọn nǹkan tó wà níbí fún wa. Eléyìí tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun, eléyìí tí wọ́n pè ní new project. Eléyìí ni file. A ó máa lò wọ́n lóòrèkóòrè kí wọ́n bá dá alágara. Ibí yìí tẹ́ bá fẹ́ mú nǹkan, òun náà pè ní selection mode. Tẹ́ bá fẹ́ mú nǹkan, bóyá ẹ fẹ́ gbé lọ síwájú, ẹ fẹ́ gbé lọ sẹ́yìn. Eléyìí ni component mode. Ibẹ̀ lẹ ti máa rí oríṣiríṣi àwọn èròjà tí a máa ń lò. Eléyìí junction dot mode. Eléyìí label mode, wire label mode. Gbogbo wọn ló níṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn tá máa lò jù ní selection mode yìí, label mode yìí, component mode, terminal mode a máa nílò wọn, generator mode a máa nílò wọn, probe mode a máa nílò ẹ̀, àti visual instrument mode a máa nílò àwọn yẹn dáadáa nínú tí mo fẹ́ kọ́ wa. Ṣùgbọ́n kí má bàa dá alágara, mo fẹ́ ká ṣe eléyìí tá a ṣe lọ́jọ́ sí nígbà tá à ń sọ̀rọ̀ nípa Ohm's law, tá a sọ̀rọ̀ nípa voltage, current àti resistor. Mo wá fẹ́ ṣàlàyé bí mo fẹ́ ṣe visual explanation fún wa. Lákọ̀ọ́kọ́ tẹ́ bá fẹ́ mú nǹkan lórí Proteus, lórí software yìí, ẹ máa tẹ ìkíní tẹ́ rí bí P yìí. Tẹ́ bá ti tẹ̀, á gbé oríṣiríṣi component tó wà, á gbé wọn jáde wá fún yín. Ohun tá a nílò ń sìn yìí, a nílò resistor. Ìgbà tí mo tẹ RES fún resistor ní symbol. Gbogbo èròjà ẹ̀rọ ni wọ́n ní symbol tiwọn. Resistor ní tiẹ̀, capacitor ní tiẹ̀, inductor ní tiẹ̀. Gbogbo èròjà tá ń lò pátápátá ni wọ́n ní ohun tí wọ́n fi ń dá wọn mọ̀. Eléyìí táwọn olóyìnbó ń pè ní symbol. Symbol resistor ó lẹ̀ ń wò ní ojú wòran yìí.
ó dàbí rectangle tí wọ́n fi ìlà méjì sí ìbẹ̀rẹ̀ àti òpin ẹ̀, ìyẹn lẹ fi máa dá resistor mọ̀. Àwọn kan dẹ̀ máa ń ṣe ó máa ń rí bí zigzag, ó lè rí báyìí ṣe ti rí, tàbí kó rí bí ìta rí lójú àwòrán wa yẹn tó wá báyìí. Àwọn symbol resistor nìyẹn, tá a fi máa ń dá resistor mọ̀ nìyẹn. Ṣó yé wa bí? Ìyẹn la fi máa ń dá resistor mọ̀. So ibikíbi tẹ́ bá ti rí eléyìí ó túmọ̀ sí pé resistor ni wọ́n sọ nípa rẹ̀. Ní báyìí wọ́n ya àwòrán kan fún wa. Ẹ jẹ́ kí n ya àwòrán kan tá a fẹ́ ṣe kí wọ́n á fi ṣàlàyé fún wa. A ní ìlà méjì yìí, a wá ní eléyìí, a wá ní eléyìí. Tẹ́ bá wò dáadáa, eléyìí ni bátìrì, eléyìí ló máa fún lágbára, eléyìí ni resistor wa, eléyìí sì ni bọ́ọ̀bù wa, ilé àgbẹ̀ wa báyìí. Lọ́pọ̀lọpọ̀ gbà kàkà kẹrẹ ilẹ̀ lè máa rí nǹkan tó máa rí bí eléyìí. Eléyìí ni LED, eléyìí láti lè fi hàn pé a fẹ́ lo iná. Ẹ̀yẹn jẹ́ ń fi àwòrán yẹn hàn wá. Àwòrán wa leléyìí. Àwòrán wa rẹ̀. A ní bátìrì, a ní resistor, a dẹ̀ ní LED. Ká wá gbé lọ sórí proteus ká wo bí ó ṣe máa ṣiṣẹ́, ká bá ṣe máa tó papọ̀. Ní báyìí mo ti mú resistor RES fún resistor wa. Ẹ máa double click lórí, ẹ máa tẹ̀lé méjì, á fi sínú library yín. Ní báyìí a nílò bátìrì, a máa wá bátìrì. Ẹ jẹ́ á mú eléyìí. Tẹ́ bá dẹ̀ dáadáa, ìkan wà bí wọ́n pè ní device and active. Eléyìí active yẹn ó máa ṣiṣẹ́ bí ìgbà tó ṣiṣẹ́ lójú ayé, á máa fi ìlà hàn yín bó ṣe ń lọ, bó ṣe ń lọ sókè, bó ṣe ń lọ sódò. So ẹ jẹ́ á mú active bẹ̀, DC voltage source, àti gbé yẹn jáde. Ní báyìí a tún nílò láti gbé LED jáde tàbí bọ́ọ̀bù. Ẹ jẹ́ á lo LED. But a fẹ́ kó lè máa kọ LEDS, so that lè gbé gbogbo LED nìkan jáde. Ẹ jẹ́ á mú eléyìí tó active ń bẹ, ẹ jẹ́ á mú àwọ̀ pupa, ẹ jẹ́ á mú àwọ̀ green, àwọ̀ ewé, ẹ jẹ́ á double click. So a ti ní àwọn èròjà mẹ́ta tá a nílò. A nílò bátìrì, a nílò resistor, a dẹ̀ nílò LED. Tẹ́ bá dẹ̀ gbàgbé, mo ṣàlàyé kankan fún wa pé àwọn kan mẹ́ta tó ṣe kókó nínú ẹ̀rọ tẹ́ nílò láti mọ̀, ó ní voltage, current àti resistance. Ní báyìí a ti ní bátìrì. Nínú bátìrì wa mo sọ fún wa pé nǹkan méjì ló máa ń jẹ́ kí ó ṣiṣẹ́, òun náà ni voltage àti current. Current ni eléyìí tó ń lọ, flows from one place to another, ló ń lọ sí one point to another point. And bákan náà voltage eléyìí ló ń fún ní agbára láti lè lọ. Resistance ni eléyìí tó máa dá dúró. Tá bá wo nǹkan tá ní bí báyìí, a wá ní lórí bátìrì wa o, àti ní voltage àti current, àwọn méjèèjì tí wọ́n bẹ̀ fúnra wọn. A tún wá ní resistance, ìyẹn ni pé ó ní bí ọlọ́pàá ni ò ní jẹ́ kó pọ̀ jù fún nǹkan tá fẹ́ lò fún ní iwájú. Ǹjẹ́ ó yé wa bí? So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ kí wọ́n á tò bọ́n ṣe máa ń tò. Bátìrì lálákọ̀ọ́kọ́ a máa mú bíbí, a máa gbé bátìrì wa wọlé. Tẹ́ bá ti gbé wọlé, ẹ gbé resistor yín náà wọlé, ẹ jẹ́ ká gbé sókè níbí. LED wa ẹ jẹ́ ká gbé òun náà wọlé, ló bá tán.
tẹ́ bá ti ṣe eléyìí tó kù ni pé ká wá pa wọ́n pọ̀. Ẹ gbélé síbí, ẹ gbélé síbí, ẹ wá mú eléyìí ká gbé wá sí ọ̀dọ̀ eléyìí. ẹ jẹ́ kí n jẹ́ ká rí dáadáa. Ǹjẹ́ a rí dáadáa báyìí? So tẹ́ bá wo bí dáadáa máa rí pé ibi tí bátìrì wà yìí wọ́n kọ 12 volt sí lórí. Ìtumọ̀ ni pé agbára tó máa gbé jáde ó ní 12 volt. Ẹ jẹ́ á gbé wálẹ̀, ẹ jẹ́ á pè ní 9 volt. Ẹ kàn kọ 9 síbẹ̀, 9V. Ẹ tẹ OK. Ẹ rí pé ó ti yí padà. Ibi tán fi 10K sí yìí resistance ni. Bí resistance yìí bá ti pọ̀ sí ló ṣe máa dènà current láti rìn sí. Tí resistance yìí bá kéré, current á lè kọjá láti orí bátìrì lọ sí orí LED yín. Ẹ máa rí pé òun ló wà láàrin àwọn méjèèjì. Ó ní bí ọlọ́pàá, ó ní bí géètì, ó ní bí ilẹ̀kùn. Bóun bá ṣe pọ̀ sí la ṣe jẹ́ kí eléyìí kọjá sí. Bó bá kéré sí á jẹ́ kó kọjá dáadáa. Á lè jẹ́ kí nǹkan tó dà bẹ́ẹ̀ dẹ̀ ni pé bí voltage àti current yín bí current yín bá ṣe pọ̀ sí, ó ló máa jẹ́ kí iná yín kó tàn sí. Tí current yín bá kéré, òun kò ní hàn dáadáa. Kò ní hàn dáadáa, iná yín ò ní tàn dáadáa. Ẹ jẹ́ kí n ṣe ẹ jẹ́ kí n run ilé káwọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣe rí pé LED wa ò tàn. Kí ló dẹ̀ fà ó ní wípé resistor yìí ti pọ̀ jù fún LED wa. Ẹ jẹ́ ká wá reduce ẹ̀, ká gbé wálẹ̀ díẹ̀. Ẹ jẹ́ kí n kọ 1K, kí n yọ kúrò ní 10. Ẹ jẹ́ kí n wá kí n tún play ẹ̀. Ṣe rí pé ó tàn. Ìtumọ̀ ni pé lẹ́ẹ̀kan yẹn resistance tá lò ó ti pọ̀ jù, kò jẹ́ kí current ráyè kọjá láti bí orí bátìrì lọ sí orí iná wa. Ẹ jẹ́ kí n tún dá dúró. Ẹ jẹ́ kí n gbé wálẹ̀ díẹ̀ sí. Ẹ jẹ́ kí n fi ṣe 270 ohms. Ṣe rí pé ó tún tàn ju tẹ̀kan lọ. Ó tàn dáadáa ju tẹ̀kan lọ. So ìdí tá a fi ń lo eléyìí ni pé ká bá lè wo bó ṣe máa ṣiṣẹ́ lójú ayé. Eléyìí dàbí prototype ni, bí àfarajọ ni. Ṣùgbọ́n tẹ́ bá ti lè gbé wá síbi bí orí proteus tẹ́ ṣe tó dẹ̀ ṣiṣẹ́, ẹ ti ní ìdánilójú pé lójú ayé ó máa ṣiṣẹ́. Ǹjẹ́ ó yé wa? Ẹ ṣeun púpọ̀. Ẹ máa bá mi ká lọ.